jẹ́ ní mọ́tà ìyẹn jẹ́ rámọ́tà láì kíní kan ní òwò wá rahamatu lẹ́yìn rahamatu lil alamina zuhuruhu rahmatu lil alamin. Naam. إذا جاء المنون لقبض روحي. Tá a bá pé kọ̀ọ̀kan ẹ̀yẹn má ṣe méjì kébò ní ẹ̀sìn pé òun tá a pè ló kọ̀rẹ́tì ẹ̀yin ò gbá. فلن يدع. bí ìgbà tí pa bá mistura pé ká máa pè bẹ́ẹ̀ mastur ni mastura ẹni tá a bò láti mistura àti àfi ń fàlà. فلن يدع الضعيف ولا القوي. bó lọ wá pé o ṣe ti fi tébù kan dì ní. إذا جاء المنون لقبض روحي. mo kí àwọn bàbá tẹ́ bí chief imam bàbá khalifa ogun ayẹyẹ bàbá ẹfẹyìntì olùdákẹ́rẹ́ bàbá ẹfẹyìntì mo kí bàbá aláfẹ́lẹ́lẹ́ of afẹ́lẹ́lẹ́ olóyè ọlọ́fà ni wọ́n aláfẹ́lẹ́lẹ́ ìjàmbá. فلا يدع الضعيف ولا القوي. bàbá aláfẹ́lẹ́lẹ́. فلا يدع الضعيف ولا القوي. àlífà wa ló sínú. ta ni ń ṣe báwọn àjòjì níjọ́un ẹ wá sọ bá àti ṣe níbi ìfún bí ò bá mọ̀ ẹ́. sọ̀rọ̀ wà sínú rẹ́jà kébélé bẹ́ẹ̀ bá tiẹ̀ sí báńkì sí pàkọ́ ọ̀hún òfin òun mẹ́nìkan ò gbé ìdájọ́ rẹ lórí lókù. ولا لزخار في الدنيا جماعة. mo kí ọba wa mukadamu salihin bàbá tí wáyé wá tún nǹkan sí bàbá wa alwakil àtún nǹkan sí kì í ṣe pé èèyàn dàgbà àfẹ́kọ́ kúlẹ̀ ń gbé apá àwọn tá à ń ṣe àyè tí máa dí ẹ̀yin wo ni ẹ wúlò tẹ̀sẹ̀kùtẹ̀ lè dì. ẹ bá rẹ kéèyàn má kú tó dàgbà tẹ́ ń kó tó kú ẹ jẹ́ ó lọ tán kí wàhálà tẹ́ fèsì. lọ́dọ̀ ẹ̀fẹ̀yìntì bàbá jèrè táwọn àwọn ẹ̀ kéèyàn ó sẹ́kù ẹ̀mọ̀ yẹn nǹkan bẹ́ẹ̀ dàbẹ́ kí wọ́n sẹ́kù bá. because tó bá sẹ́kù ìyọnu ni ó máa dálẹ̀ khamsatun kulluhum yusibu bida'i amrada min junudil adwa. خمسة كلهم يصيب بداء والردى من جنود الأدواء. والردى من جنود الأدواء. mo sì fẹ́ lè ọmọ káfá iṣẹ́ àkà wàsíìrì náà ìdílé bọ̀ ni ọjọ́ rẹ ti wá tó bẹ́ẹ̀ ni ọ̀rá kù bẹ́ẹ̀ ni mo fẹ́ lè sọ èyí ṣe ẹgbẹ́ tó ra خمسة كلهم èyí ìjábọ̀ ni wọ́n. أصيبوا بداء
والردى من جنوده الأدواء والردى من جنوده الأدواء. ẹjọ́ àwọn márùn tí mo fẹ́ dákọ̀ yìí ìgbà tí ẹ kú tọ́lá níbi tó gbádùn. tọ́lá kọ́kọ́ wọ́n dà níbi láàmú gẹ̀ ń gbọ́ tiẹ̀ àbábá. فدخل أسود بن مطلب أي ọ̀ṣọ́dọ̀ mọ̀tẹ́lìlì ẹjọ́ ìbá tọrọ kápò sẹ́kù lè yẹn máa yẹn kẹ́lẹ̀ mi ò kún kékeré ló yẹ. èmi ni ó bá dàgbà ìyọnu ni. كلهم أصيبوا بداء. mo fi ìyẹn kí ẹ̀yin bàbá dáadáa tẹ bíà. èmi ni ẹ farabalẹ̀ bí kìnìún ṣe burú tó bí ẹkùn ṣe burú tó àti kòkò àwọn ẹranko kan bẹ tí wọn ò lè pa bí ẹ bá dúró de kìnìún yóò họ ni wọ́n yìí ṣe kìnìún wọ́n gbà pẹ́lẹ́gbà pa nísìnyí kódà àwọn ajá kan bẹ tó burú ju kìnìún lọ. bàbá rìsáàtì débẹ̀ tí ajá bá gbólẹ̀ kan kìnìún sì máa sá lọ. والردى من جنوده الأدواء فدخل أسود بن مطلب أي يعمى ميت بالأحياء. bàtí wọn kà á bọ̀ ó wá náà márààrún yìí o oní khamsa tún. خمسة كلهم أصيب. rárá máa lọ ọ̀sàlẹ̀ wọ́n ló ń gbà tá a márààrún kú tán lọ́lọ́run tó fọlẹ̀ mọ́ yẹ́yẹ́. خمسة طهرت بقطعهم الأرض. bìkọ́tì ìgbà tó máa ń jẹun kó láyé tán tó hìrẹ́t lọ́lọ́run tó fọlẹ̀ mọ́. ìgbà tí a márààrún ń bẹ ayé ò ní sinmi ẹ farabalẹ̀ ẹgbẹ́ tó bẹ́ẹ̀ sọ ilẹ̀ rẹ̀ pé wá ṣe ń bì. فكفل عذابهم شلاء. gbogbo orí ikú ti ń ṣe àwọn èèyàn nítorí náà ló tó tí ò sí ẹ mọ́. ẹjọ́ ó ń bẹ̀rù wọn gbà tí ń lọ lágbolé báyìí wọn àmọ́ bí tí ọfà ti wá bá ọfà kan gun ní báyà ni. dáhùn ní gbẹ́nà ó ń bẹ́ẹ̀ nù wọn tó fẹsẹ̀ pa kòkòrò ó fẹsẹ̀ halẹ̀ báyìí ó sì jẹrà látẹsẹ̀ lórí. ó ń bẹ́ẹ̀ nù wọn tí ń polówó lókùn lórí ẹ̀ tí ń họ́ wọ́n ń forí gbá gànà orí ń hún ẹjọ́ pẹ̀lú gbẹ̀yìn kí mo fẹ́ lu ẹ̀kọ́jú síbí. nígbà tó náà tó kọ̀ tó àwọn márààrún yìí kò láyé tó já wa kùtùkùtù náà ìkẹ́bẹ́nu wọn afọ́jú ni ojú ẹ̀ fọ́ ni ń forí lálẹ̀ ìkẹ́bẹ́nu wọn ètùtù ní túnú gbogbo ara rẹ̀ ẹ jẹ́ farabalẹ̀ àti kébẹ̀yìn kàpé ẹsẹ̀ rẹ̀ bá ti ṣe rẹ̀ filẹ̀ ikú márààrún ò tí ì tẹ́lẹ̀ tọ́lọ́ wọn pè fún yín. mo ń fi yẹn kí ẹ bàbá dáadáa tí a bí a because ò bá yọnu ní báyìí káàrà yé ṣe èmi ni wọn ò dámọ̀ wọ́n ti kọlu ẹlẹ́sẹ̀ àwọn àgbáre ẹ̀rí ṣòfò mo kì í o mo kí o gbẹ̀yìn bàbá àbájẹ wa bí sọ̀gá tí ń sọ fún ọ tó gbọ́. mo kí bàbá wa àwọn ìsàlìhì búlàlà mo kí ẹ ọmọ àwọn ẹni ọlọ́run
mo kí ọba aláfẹ́lẹ́lẹ́ ọ̀fà fẹ́lẹ́lẹ́ níjọ́ tí wọ́n bá jẹ aláfẹ́lẹ́lẹ́ méjìlá sí a kọ́kọ́ jáwé àwé láwàdí ní lórí. A kọ́kọ́ ti jáwé báwa ló wà bù torí èmi lọ́fà ní kí anọ́ǹsì òye wọn jọ náà èmi tí wọ́n anọ́ǹsì yẹn ọ̀dọ̀ yín sì ni mo wà lálẹ́ ẹjọ́ tí màmá júmọ́ ọlọ́mọlúkú ní sọ̀rọ̀ wọ́n pa àlàáfíà kó lára wo àtàntí ń bọ̀ náà. Khamsatu Wazir bẹ̀rẹ̀ kẹfẹ́ ní yẹn kọ́tò kó ti lónìí. Kí ló ń wá níbí? Níjẹ́ tí Àsàláìlù fẹ́ tó fẹ́ pa nẹ́bì. Àlejò wa ń bẹ̀ Àsàláìlù pé àyìnlẹ̀ tàbátà Jibrila. Ọwọ́ náà fẹ́ pa mí. Jibrilu ọ̀rẹ́ mi dàbúrò fi sí lónìí. Bí o bá débi nígbà kan pa mí. Gbàgbà rẹ̀ wọ́n lọ bẹ̀rù gbọ́rọ̀ rẹ̀. Khamsatu buhirat biqat'ihimul ard bifakaffal azabi inshallah Wazirul Haq bifakaffal kabara azabi inshallah. bàbá wọn lámùkí ẹ̀yin gẹ́ ó yẹ kẹ́ fún àwọn bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ lónìí tó yẹ tó máa taari ẹ síra yín ni bàbá ilé ọba ọlọ́dún fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ mi àwọn ni mẹ́tọ̀ rẹ̀ àwọn ni mẹ́tọ̀ bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ bí ayé ṣe tó yìí ẹnìkan tó kápá rẹ̀ nì. Khamsatu kulluhum usibu bida'in jẹ́ máa lójó wọn ní bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ sún díẹ̀ báyìí. warradanu junubil adwa warradanu junubil adwa. Bàbá wa wọ̀kílù wọ̀kílù ní mùsùlùmí Abu Rashida mo kí ọ̀rẹ́ mo kí Mujahidudeen Mujahid ẹ wo discipline gbàdá tí bàbá wa wọn á dìde fún wọn kí ló ní ọ́nà àtọ̀ fẹ́ dìde fún yẹn sẹ́kàndì rẹ̀ má gà yín àbí ọ̀dọ̀ gbé wa bọ́ sí gbé wá ní àlè gbàrọ̀ rẹ̀ tó wá gbé déjì. Khamsatu fàwa Sheikh Munirudeen Dundu. kulluhum usibu bida'in. mo kí àná kó wá sí wa fa wa. Warradanu bàbá Usman ọkọ̀ òkú èní ẹnà ló kí wọ́n rí ẹnà ló bàbá lóòkú bàbá wa mutí ulẹ̀ ẹ̀jọ̀kọ̀ Usman lónìí tí n bá yín sọ̀rọ̀ yìí ọmọ yín súpò bá bẹ́ẹ̀ ni àwọn lọ́kùnkùn èmi lọ́kọ́ gbogbo wọn ṣùgbọ́n ẹja máa sọ pé bí nǹkan ṣe rí ká yàn ẹ̀kú ẹ̀yìn níkanjú lọ bá wọn mo kí owó la bí ẹ̀ṣẹ́ ọmọ mi ò sẹ̀yìn bàbá ẹ̀ níjọ́ tí ọ̀rọ̀ bá rẹ kú ló sá lọ ẹ̀ṣẹ́ tẹ̀ ẹ̀ sẹ̀yìn ẹ̀ jí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ó kán lùgbẹ́ ìbárí báyìí kẹ́pẹ́ dúró ni yóò kán lùgbẹ́ èèyàn lásán èèyàn mo kí my humble self gbọ́dọ̀ wí jèrè. Khamsatu kulluhum usibu bida'in. tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ pọ̀ náà màmá ẹ̀
ọmọ tá ò rí màmá rẹ̀ tá ń yọ̀ mọ́ ọmọ ká ń yọ̀ màmá ẹni. ọmọ kan yọ màmá ẹni. ó tọkọ sunkún. ọmọ ká ń yọ̀ màmá ẹni. ọmọ kan yọ màmá ẹni. jábàrá yìí lù. ọmọ kan yọ màmá ẹni. kò lè yẹ òye tó jẹ́ ń fẹ́ ọ tó báyìí. gbádùn bàbá tí a fi kú. bọ́ pàdé wọn ò ní gbà wọn. kọ́tọ́ wọ́n gbádùn àwọn tá a kù láyé a sì kà fún ọ̀nà khamsatu. khamsatu kulluhum usibu bida'in. ọdún méjì lè wá níbí kì í sọdún ẹ̀rín 1975 1976 ọjọ́ tí kòbókòbó yí wọlé lè mọ́mọ́ nù. ikú bàbá Usmanu ohun tó jílẹ̀ wọ́n mì àwọn lọ fà ó lọ́wọ́ tó bí a aláàjì Ibrahim fọlọ́ sọ́wọ́ abẹ́ akẹ́kọ̀ọ́ tẹ̀lé ẹnu tó ṣẹ̀ bá ní. àwọn ẹ̀rù méjì tó ń bẹ̀rù lé wọn kú léra wọn ni dára wọn ni wọ́n gbọ́n ní tiẹ̀ wọ́n sì ní ẹbí ọ. ká tó máa dó yìí kan lónìí báyìí ọ pé ṣé ń wá dọmọ lásán. khamsatu. bàbá ń bá ṣèkẹ́ tí o bá bíbí yóò bá dájọ́ wèrè ọ̀dà kó mọ̀ gbọ́n. mo ti ń ṣe sí yé mi kò bá àmọ́ yìí ọ̀sẹ̀ bó yé mi ti ń ṣe. طهرت بقطعهم الأرض. bẹ́ẹ̀ ni jùmọ̀ká yìí kò mọ wọ́n. pàápàá. dùfàkà sáà lè kí ọlọ́run ni ọlọ́run tó ní ẹ yè ọmọ tí ò ní bàbá dá sí tó sì yè sáà lè kí ọlọ́run tó ṣe lọ́mọ tó yè ni. bàbá tẹ máa ń pọ̀ ọmọ obìnrin tọ́ ẹni ẹ̀dọ́gùn. onígbà tó bímọ tó pọ̀ ṣe ń ká àwọn sùnmọ́lẹ̀ nípa ẹni ká kó tó má bí tó pọ̀ lónìí kan ẹjẹ́ wọn bàjá sí wọn bí kó pọ̀ tó bá bí ní owó yàrá rẹ̀ sáàtì máa tún wọn kó sì kàn sí dáadáa ó tán. dùfàkà falẹ̀. ẹni tí ò bá fẹ́ yóò lọ bímọ tó pọ̀ òrónú ìpìlẹ̀ rẹ ni kó máa ṣe kí ni. fírúgbìn. Arábìnrin ṣálá o. bàbá rẹ̀ iṣẹ́ lásán ntí ò yẹ lómi ni ò yẹ lómi gbàtí wọn bí mọdá yẹn kan ní bẹ̀rẹ̀ sí ní jẹun kí ló bẹ bí ẹmu náà ilé wàhálà tiẹ̀ ilé ọlá tọmọ ọba ti pọ̀ wọn ò ní pẹ́ parun lábẹ́lẹ́ kárì ó sí ní ọ̀rẹ́ láàrin tó ló bí jù mí lọ. Dùfàkà falẹ̀ arábìnrin ṣálá o. àmọ́lẹ̀ tí ẹ̀kọ́ rẹ̀ má ṣe bẹ́ẹ̀ ipò oṣù lẹ́sẹ̀ wù. bẹ́ẹ̀ni ó jọ bàbá rẹ̀. èmi máa ti ń sẹ̀yìn àfa àwọn tí a bó bìnrin múlẹ̀ nǹkan wọ́n gbẹ́rù yín látẹ̀yìn. ẹ̀gbọ́n. njọ́tọ̀ máa ti ń yìn bá tiẹ̀ kó wá sí Amẹ́ríkà ẹni kò pé bàbá rí. ìyá lẹ́nu kọ́ wà ń tọ́jú ọlọ́mọ ọkàn máa dájú lọ́jọ́ alẹ́ nì. ọjọ́ wa gbúdú bẹ́ẹ̀ kẹ́tí ò máa wẹ̀ ọ́ bá dàgbà tó ọ̀rẹ́ rẹ̀ dáadáa àmọ́ bò lọ wí jẹ ni. كلهم أصيبوا بداء ọjọ́ lọ wá ìlérògbó àwọn sìnkà. ورد من جنود الأدواء ọ̀gá wa tó lè. ورد من جنود الأدواء. wálé ọbẹ̀ ṣeun. kí mo wá sọ kí n máa lọ because ìkànnì ọlọ́mọ bá ńlá lákàtúkú nílé àrógùn ọlọ́mọ wa pè mí láti dálẹ̀ pé lọ sójú mi bẹ́ẹ̀. خمسة طهرت بقطعهم الأرض. bẹ́rẹ̀kẹ́tẹ̀ bọ́sọ́jú agbo wòyàn yípo àyàwó lórí ni wọ́n ń bọ̀ yìí àyàwó lórí فكفل
عذابهم شلاء بفتكفل عذابهم شلاء. ìyàwó ẹ bẹ fún ẹ láàyè kí ló dé. kábíyèsí o. ẹsẹ̀ ńkọ́ ẹ fún ẹ láàyè kí wọ́n jòkó ni o. ọlọ́fà ló wọlé wọn lánìpẹ̀kún àríwájẹ ọ̀rọ̀ ẹsẹ̀ ńkọ́ kí wọ́n jòkó dáadáa ni o. bó o lọ wí. خمسة كلهم أصيبوا بداء. wá tiẹ̀ wọ́n tí ọ dìde o bẹ̀kẹ̀tẹ̀ gbága rẹ fún ẹ gbọ́ ó wà physically challenge bó ṣe wà á sì wá lébi dídá rí pé. جنوبي الأدواء. jẹ́mọ́ ẹ̀kọ́ tó sì ní bí Ibn Abbas ló sọ̀rọ̀ ẹ̀ Ibn Abbas tí Ànábì sọ pé yóò fọ́ lójú kó tó kú yóò fọ́ lójú ó lè máa fọ́ lójú kó sáà ti máa fọ́ lẹ́nu kó sì máa fọ́ lọ́kàn tó máa fi rántí Ọlọ́run kó sì máa fọ́ ní ẹnu tó máa fi kó sì máa fọ́ láàkáyè tó fi máa pọ́ lọ́n bẹ́ẹ̀. ojú àfírí sánmà àtìlẹ̀ ní ọkàn àfírí Ọlọ́run. àbí Allahu akbar. ó wá ní tó ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ máa jòkó ni kí ló kọ́ lé dájú bímọ. ọba sígà kan sì ní tèrí. ó kọ́ lé. ilé abẹ sígà kan. jama àwọn nuna. àwọn náà ibi ni. tó ra àwọn arábẹ̀fẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ kọjú síbí ẹ̀kọjú síbí sẹ́ẹ̀ ó ní hùwà ó ní tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run hùwà ayò tó àá fọlá yóò sọ oníkàyẹ̀ ló tẹ̀lé tọ́lọ́run ẹ̀kọjú sí ni bí káyọ̀ yóò tẹ̀lé tọ́lọ́run ẹ̀yin tí màdé bá ti lè já lọ́wọ́ yín kò sí tẹ́lẹ̀ sí tẹ́bìrì ọ̀nà Ọlọ́run. ẹgbẹ́ máa ń sọ̀rọ̀ mọ̀lẹ́bí púpọ̀ mọ̀lẹ́bí lè má lówó tí ó gbé fún ọ àdúró tí wọn náà ti wó lọ bẹ́ẹ̀ kẹtẹ ọgbọ́dọ̀ jìnnà sí mọ̀lẹ́bí náà sọ̀pọ̀ lórí tí ẹ pọ̀ lónìí. خمسة طهرت بقطعهم الأرض. ìyẹn gbọ́dọ̀ ráàyè láti ṣètò náà. ẹlẹ́ẹ̀kejì wọ́n yù ṣìkára wà láàyè kìfàrà. ẹ gbọ́ àwọn èèyàn gbọ́dọ̀ lè máa dúpẹ́ fọ́lọ́ alákùnlé ha mo dúpẹ́ tì ní Ọlọ́run ẹ kú mọ́ lọ́jọ́ Jímọ̀. خمسة كلهم أصيبوا بداء. tẹ bá ti níbi hospital Abdulsalam ẹ bá a níbẹ̀. وردى من جنوب الأدواء. ẹ ti lè gba Sàmánì wọlé ẹ tí o bá ti dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run ò ní sin tí o fi dúpẹ́ fún láyé rẹ. ẹ kọjú síbí ṣé ìyá mi nìkan kí ló ń ṣe tó dùgbò. بفتكفل عذابهم شلاء. ẹ bá tí ì wí fún yín lónìí ẹ máa rántí Ọlọ́run fi anfusikum afala tubsirun ẹ káàkiri ayé ẹ rẹ̀ ń jí tiẹ̀ ṣe ju tiẹ̀ lọ báà kan ṣe ga jù ọ lọ ìwọ náà ga jù àwọn kan lọ ẹ lọ máa rántí Ọlọ́run sì máa dúpẹ́ fún tààrà. bàbá ọwọ́ ń sọ fún ká
gbogbo ẹ̀ lójú ọ̀dọ̀ sí wò rẹ ní ojú lọ ni. kí ló dán sunkún ká. ẹlẹ́ẹ̀kẹta ó ní kí ni wọ́n yúùdì D8 yúùdì wà yúùdì kára wọ́n là yúùnsà. àwọn ẹ̀dá gbọ́dọ̀ máa lè pe ọlọ́run ẹ̀kọ́ ló sì mí bí. عليك بذكر الله عليك بذكر الله في كل حالة أفن يا خطة الفريدة فما هو ليس بمعدود ولا بمؤقت وليس بمحدود ولا بمؤقت méjì lọ fi lè ké o lè jẹ́ bí màdúdì àdáda bí màdúdì had. وليس بمحدود. tọ́ọ̀bù àpè ọlọ́run má fi ààlà sí péré débi tọ́ọ̀bù pọ̀ pé. وليس بمعبود. má fi òǹkà sí bọ́ọ̀sì pé ọlọ́run tí wọ́n bá ní ọpọlọ ní 1000 times ọgbọ̀n má pè báwọn má pè lọ tó fi dákẹ́ ẹsẹ̀ rẹ kọjá 1000. ṣé wọ́n dé kún ọtí kò 1000 tọ́lọ́ mú dá lónìí ọmọ sínú wọn tí wọ́n kọ àṣírí kalẹ̀ tí wọ́n á gọ̀ náṣẹ́ ọ̀bẹ ṣàkà fíhì ṣàkà ọ̀bàrà wí lábẹ́rẹ́ rẹ̀ náà ti parí iṣẹ́ wọn kọ́ tó dàgbà. akẹ́bẹ́ tí wọ́n gbé ọyọ̀ kẹ́lẹ́ ní 1 million ni sọ̀rí wọ́n tọ́wọ́ ti mọ̀ kọ́ ọ̀pá ayé jẹ́dù ìsìnkú rẹ̀ mọ́jọ mọ́ lórí 70 alẹ́mùtọ́ yẹ 70 ọlọ́run ti forí jì nǹkan tó ń sèyìn ni tiẹ̀ ṣe 20 million orí ikú rẹ̀ kọjá tẹ́lẹ̀ fún omi pé nìkan wẹ̀. bàbá arójú gbọ́ wọ́n tẹ̀síwá tàìtìrì ọlọ́run tí fẹsẹ̀ rẹ̀ bá táyà yá gbọ́dọ̀ pé gbọ́. lè sọ̀rọ̀ àìtẹ́bí sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá ti wí ẹ̀rọ kan bùkátà yín bí yá ó lẹ́jọ́ àti ẹ̀dẹ́ màkánà ẹ̀jẹ̀ sinmi wóróworó ẹ̀ mọ̀ tí ì délé bàbá ẹ̀ kọjú síbì ẹ̀ tó ti wẹ̀ látọ̀dún méjì ó wá lóun fẹ́ wẹ̀ wá rọmi àgé kan sórí ní ọ̀fọ̀ ní àbẹ́sẹ̀ àmọ́ ẹ̀ tí ń wẹ̀ lójoojúmọ́ kódà ó lè sinwó àtẹsẹ̀ kò sì ní rùn. ẹ̀ tó ti mọ́ kó tó wẹ̀ wọ́n sún ẹnìkan lánàá mi ò rí rí wọ́n ló ti pé 63 years tó ti wẹ̀ 63 tí ò fomi kára ó sì ń mí ó sì ń jẹun kò fọ́nú kò wẹ̀ kò tábà fún ọgọ́ta ọdún àti mẹ́ta. ẹ bá rí màá tí wọ́n fi hàn báyìí àfi bí ìdápa àfi bí ìdánjú bàtà. òwe kéèyàn dà mí nìyẹn má fààlà sí ẹ̀kọ́ tó síbí pẹ́pà lẹ́lẹ̀ pè ọlọ́run ọ̀lẹ́ kókó tó dalẹ̀. mọ́kò tí bá jí lóru ní wàá pè ọ́ ní kú lójú oorun bá náà máa pè tó bá ti rántí ní sáà máa pè lọ́ bá ní máa jẹun ẹ̀gbọ́ lábẹ́rẹ́lẹ́ máa fọwọ́ tó jẹ fọwọ́ mi gbátẹ́ ìsìláàmù dáìlà ọ̀rẹ́ máa yọ̀ wọ́n mẹ́tọ́ fi kú. kódà díkìrì òní ká mọ́ súnmọ́ mi èyí ni olú dáa jù. ẹ̀gbọ́n tí ń wí kí ló dé tẹ̀ pé ọlọ́run mọ́ ọwọ́ aláyè rẹ burú ju tẹgbẹ́ lọ bàtà ọ̀rẹ́ tí ọlọ́run tó dá ọ. bí tí a ti ń ṣe bọ́jẹ̀tì ní sẹ́mọ̀ kò sókò rẹ bẹ́ẹ̀ torí ọ̀rẹ́ tí sàwọn àjọ ọlọ́pẹ̀lú ọlọ́run ni ọ́ wọn ò dá mi lóun mọ́ ni. méjì lọ lè ké torí ẹ̀ tọrọ òye. wàlẹ́ àbínú wa pọ́tì wí dáadáa. wàlẹ́ ìsà bímọ dòdò wàlẹ́ bímọ la pọ́tì. wọ́n wà á yù jahidu fillahi haqqa jihadihi. wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀rù ọlọ́run ní kí tó ni káwọn èdè jagun sójú ọ̀nà náà bó ti yẹ ká jà
kólówó jà tiẹ̀ káfọ́ jà tiẹ̀ kábẹ́nu kò mí ebú káfẹ́ èèyàn mọ̀nà. Káfọ́ tẹ́lẹ̀. káfọ́ tẹ́lẹ̀ kárí pé a rí ilé wa liberate a rí ìmọ́lẹ̀ ọlọ́run gbé wọlé wa àfáàmì kan káàkiri ẹni ń sẹ́nu blabla gbogbo àdúgbò wọn igbó ni ẹ mú kò yíyẹ wọn padà wà á ń dira àṣírí àtàkàlẹ̀ àkọ́bí. Nílò àti kẹsàn-án. ìbíyàwó àfáàmì ń tò gbogbo kò tó tó wà sí láti bẹ̀ wọ́n sì ń pè tì ó láwọn sáà jẹun bí tí ń tún lówó nù ìwọ ìjọ tó ń ta àtẹ̀yàwó àfáà tó ń ta sìgá ìjọkọ̀ rẹ bọ̀ wírí. àbí káwọn ọmọ àfáàní olè kékùrá nìmọ sọọsì jihadi níbẹ̀ wọ́n ti sọ wòlíì wọ̀ fọmọ ọgọ́rùn-ún kò sọ́mọ rẹ̀ kankan bẹ́ẹ̀ wọ́n wá ní kọ́lọ́ ọmọ jàjẹ́ olórí ẹ̀kọ́ ẹ̀ tẹ́ kọ́ jẹ́ ẹ̀yin ọmọ ìyá ńlá wàhábí yàgbẹ kàṣbí yàgbẹ wùrátà ń bẹ bẹ́ẹ̀ bá jogún nǹkan àbọ̀nà bóyá ní nǹkan tí ò bá ṣe kún yóò parẹ́ kàn náà ni. mo sọ fún bàbá mo sọ ní ọba mo ló kọ mẹ́ta lọ́nà yẹn fún wa ká wá jẹ́ bọ́lá ńlé ẹsẹ̀ lé ní bọ́lá jókòó tọ́lá àti jókòó láyọ̀ lábàá àmọ́ ẹja iṣẹ́ ká di bọ́lá dalẹ̀. owó dàbí ò gbọ́ bẹ́ẹ̀ yóò bá rí ọlá bá dalẹ̀ orí rẹ̀ burú nù àtẹ̀wòdé nù èmi ní sẹ́yìn ọmọ náà yẹn máa bì rẹ tẹ́ẹ̀fẹ́ jogún oríire ní tẹ́ẹ̀ sekun kò lè parẹ́ rẹ̀ yín déédéé nílẹ̀ àwọn orígun tiẹ̀ nìkan yóò parẹ́ dànù orígun ẹnìkan ò lè jáyé sórí ibú fífi àwọn ẹ̀sìn sórí ibú tó ayé ò parẹ́ àbúlá mi ṣe tiẹ̀ mẹ́kà kó mẹ́kà. èrè yẹn gbọ́dọ̀ sekun ìsekun lẹ́yìn bá ká ìsekun lẹ́yìn bá ká n bá ma gun plane ẹtí lórí ọba ní o parẹ́ ni wò ó ṣe iṣẹ́ rẹ èmi sọ̀lẹ̀ èmi ò ká kún bọ́nu ẹ lọ parí èmi lórí fìràfìrà kí ni n wá ká ìyá kí n jẹ mí bẹ́ẹ̀ bá dúró tọ̀ ní express mọ́tò kọjá lẹ́gbẹ̀rẹ́ kò ní bọ́ ọmọ tí èkú nù tọ́ba ìgbà fúláàgì championship ọ̀gbẹ́ champion rẹ báyìí máa sá lọ lẹ́fẹ̀ẹ́ gbà lọ́wọ́ rẹ. kí ló jẹ́ ọmọ sí mi mo lọ sí ibà kàdé jama ìdámi lónìí ọjọ́gùn kẹsẹ́lẹ́ ní àbọ̀lọ̀ ti ẹ̀gùn ọ sóní ọmọ ṣẹ́gun tí ògùn àmẹ́bì tí ò ṣẹ́gun ẹ̀yọ́ máa bìnrin tẹ̀sí nàìjíríà bí ọ̀rẹ́ bá lé tẹ̀sẹ̀gun wà láì bẹ́ẹ̀ kò bá wúlò ẹ̀ ní kí ìrìn ó parẹ́ tí ẹ̀ ní ká lọ́nà wọn dayọ̀ kó mbẹ́. Ìwọ fẹ́ràn. A man a tree ẹ̀bí igi cannot make a forest. Ẹnìkan ò lè dágbó sí kò lè jẹ́gbó tábà sì yọ kìkẹ́ kò nugbó kò ní kí gbó mọ̀ jẹ́gbó mọ́. Ṣé mo ń communicate? وجاهد ما استطعت ولا تبالي Ẹ̀rọ kò sẹ́yìn tẹ̀lé mi. بها Dákẹ́dákẹ́ mọ́ àmì jìnnà. Ó ní ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀gbọ́n wàlátà àkúnṣàkún fi láì lámàtò láì. Ẹ má jẹ́ kí n tẹ́ fẹ́ ṣe nítorí tọ́lọ́ àkàn kú yín ọmọ alálàáfà ọmọ ọ̀lẹ́tẹ̀ láàfà. Ẹ má jẹ́ yóò lé kù ní tọ́lọ́ bá dá yín. Àwọn akéwúlérè ní kéwúgbé à. Ẹ gbàgbé ẹ̀ kéwú dọ́là nǹkan ọba yín àkàwọn bí ń bu yín abẹ́ bínú pàtì bẹ́ẹ̀ bá kọ́ ọ́ lẹ̀ bàbá ta ló tó ní yín ṣe. Bẹ́ẹ̀ bá pè alọ́mọ àfa kìí sórí ibú àfa àlàfi kọ́ títí àwọn ọ̀dọ́ lè kọ́ àfa àlàṣẹ tá a fi jẹ́ kágbéyìn kú mi kí ni ń jówó owó ẹ̀sìn tèmítèmí ń gún káàkiri ayé. Wọ́n fọ́ máa kọ̀ndẹ́mù tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ ẹ̀yọ́ ọmọ ilẹ̀ mọ́mọ́ ẹ̀mọ́gbà o. Bàbá ìgbà tí lèmi bá ilé sáré hé ó kéré nù létí oyin tí wọ́n sí kú ò tí wọ́n lè dá padà mọ́ o. Gbogbo ẹni tọ́wọ́ ilẹ̀ wọn bá sá tẹ̀ bá ti protect rẹ̀ ẹ fi nǹkan síra yín ni. Ìran ilé àkọ́kọ́ o. Pẹ̀lẹ́pẹ̀ tó lò bá ṣe ní ká yóò yẹ wọn ànírúkọ wọn jẹ́. Àwọn àti yìí di àmà kọrin orin tí tẹ́tàrà kùtù fẹ́ gbà tán máa lọ́wọ́ àwọn adákan ẹni kéwú
àwọn tó wá kéde àti wá bí wọn. àwọn alamúmọ̀ ẹ̀dẹ̀ wù wọ́n sọ̀wọ́n ọ̀dọ́ táyé ni àwọn alájógún tíra tẹ́lẹ̀ mi ti tẹ̀mọ́lẹ̀ ní ọmọlé yìí. wọn ò dá mi lóhùn mọ́ mo ti padà sínú lẹ́nu kí n tó jáde padà káwọn wọlé àwọn jáde. wọ́n tẹ kú mú lillahi bil qisti wọ́n tẹ wọ́n fẹ́ kí ìrànyìn ó tòrò gbogbo yín ẹ̀dúró dọ́gbadọ́gba tẹ wọ́n fẹ́ ṣètò ọlọ́run. àkọ́kọ́ bẹ́ẹ̀ law ala anfusikum tí wọ́n sọ̀rọ̀ lọ sí tí ò dá nínú ọ̀ràn jẹ́ ọ̀pọ̀ ọ̀sẹ̀ tí ò dá bẹ́ẹ̀ foríjì ni jẹ́ orí ọba wí wàlákìní wàlá ábá ìkùn tí bàbá rẹ bá bàrán jẹ́ bọ́ fọ́lù rẹ̀ ẹ bá mi tẹ̀lé yín ẹ fẹ́ túnra ni sọ fún bàbá rẹ bẹ́ẹ̀ ó sì yá rẹ ní ìgbà báyà ẹ sílẹ̀ kébí àjẹ́ wọ́n sọ alókọ̀ ìyẹn kẹ́ni tẹ́ ìbá já ni gbani ayé tó tóró tí ìbá lè bá rẹ̀ wí kó bó bí ẹ̀rù wàlá abúlé ikùn kódà kó sọ ọmọ rẹ ló sẹ má da sọpọ lórí báwí. bọ́ọ̀ bá tí ì lè ṣe tí mo kà yí ọtí ìrajú wa ló ṣe mọ lónìí mọ bó lọ wí ọmọ mọ. máa fi hayati baqa'u. yóò ṣe mọ nù. máa fi hayati thubutu. àmọ́ràn fẹ́ kí n dákẹ́ bí èsì ń bò ní nsì ẹnájì tó mú ní dọ̀gba tí wà tí ànàkún máa ń mú lójoojúmọ́. lẹ́bùnú ìbò tá a hàtìmá. jẹ̀mọ́ ẹni náà ẹ wo táyì ayé ti dojú rú ni níbi tí mo gbé ọkọ̀ funfun sí mi èyí ó ti kọ́ bàtà níjọ bàbá èmi bàbá kò tó bá kọjá tán nílé fọ́ọ̀kọ̀dà ibẹ̀ ni ó ti wọ bàtà padà. bàbá wàlá ìjàdá níbi tí mo bá wáyé ọkọ̀ mi funfun sí ibẹ̀ ni ó ti mọ bá bàtà wọ́n wàá kọjá tí a bá nílé fọ́ọ̀kọ̀dà nílé ńlù ni wọ́n tó wọ padà. mo délé lè mọ́ tó wọ́n kó bàtà lọ́ba yìí ẹ tó bá gun kẹ̀kẹ́ àti kẹ̀kẹ́ níyì àti kẹ̀kẹ́ rálì àti rafatu ẹ má bínú ẹ̀ wá mutí wo yóò wá bọ́lẹ̀ lórí kẹ̀kẹ́ wọ́n wá ti kọjá wọ́n tó kí wọ́n gùn njọ́ táwọn ọmọ ọlọ́wọ́ dọ́wọ́ rú eégún wọ́n sì gbàtà ẹ kọjá rí yóò di èèyàn jọ náà ní. tànàrò tí kálẹ̀ bóyá tù. ṣé mo kúrọ́ ẹ̀yin tẹ́ ẹ bí akọ́ yìí ọ̀ọ́dẹ̀wò yóò dé èèyàn lé sí jàmá kì í ṣe bá a lè rí bẹ́ẹ̀ àwọn tó bí agbọ́n náà náà tí a bá rí ọ̀rọ̀ tí àwọn mègídá bá ti gùn tó kò sé nì tí wọ́n fi àbá wa ní kànsálẹ̀ tí wọ́n fi àbá wa fáwọn àdúgbò náà tí wọ́n bá ti kùn lóru ọ̀rọ̀ tí a bá sọ nìkan ní gbọ́ bílẹ̀ bá mọ́ àwa dọ̀tá ara wa lónìí. yàmọ́ tó. ṣé mo kúrọ́. kúlù lùbàráyà. èmi sì ń ké ọlọ́run pé mò ń sọ pọ̀. subhana mawla yamutu kúlù lùbàráyà. bàbá njọ́ tẹ́lẹ̀ bá sọlé wa níbí tẹ́lẹ̀ kan wá jẹ́ ìpínlẹ̀ yìí nínú mo á pe bàbá mo jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá ilẹ̀ ń lò yìí ká mi ilẹ̀ ń lò yìí ká mi bá a pe sàrà ìpẹ́lágbọ́dá wọn bá wà lọ kí ló wà lágbólé jẹun bàbá ìmọ̀ rántí njọ́ tẹ́lẹ̀ sọ́nù lé wọn ilẹ̀ ń lò yìí ká láyé olóṣèlú 1979 jọba bẹ́ẹ̀ lulẹ̀ ní a bá ṣe méjì ní a bá sì ṣe epo tí wọ́n ṣe àwọn tó bá sọ létí a bá ti dé ojú ilé àgọ̀tún bẹ́ẹ̀ wọ́n sì ń padà ìwọ́n sì ní wọ́n sì ń padà ọ̀làwọ̀làwọ̀là wọ́n gbé tí wọ́n gbé bẹ́túrò lọ́wọ́ wọn ò lè débì ní tọ́wọ́ ni wọ́n kò jọ́nà bẹ́ẹ̀ ṣe ń la àgbàlá pé àwọn tí ń bá àbẹ́ kí wọ́n rí bí wọ́
láàgbàrá táwa bí ọ̀rọ̀ anẹ́sì wọ́n gbọ́ létí kò bẹ̀rẹ̀ gbọ́dọ̀ wí jèrè. يموت كل البرايا سبحان من لا يموت. ẹ tí o bá ti lè ṣe bí wọn bí àwọn tá a gbọ́ra wọn ayé tá a ń ṣe ẹjẹ́ àpè tí ò gbọ́ ayé kó o mọ́ ọkọ̀ ojú omi ṣe tó tí àyè fún tó bá ilé lú mẹ yóò rì ní. kọ́mọ̀jẹ́ lè yóò rí o ọlọ́run níjà jẹ̀bi ẹ̀ tó bí a. يموت كل البرايا bọ́sí mi yóò ti pọ̀ jù. سبحان من لا يموت. ọ̀rọ̀ ọkọ̀ ti ń jẹ́nu ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù. يموت كل agbádá rẹ̀ yí agbádá rẹ̀. ọjọ́ lè nílò nìyẹn náà. سبحان من لا